inside his evangelist house. I'll be playing Saheed Osupa inside his house. So whenever he goes to show, when he's coming home, we go and open the gate for him. He didn't tell us to open gate, oh. He just decided to be opening gate for him. Oh. Sometimes he take us to show. Sometimes we tell him we don't want to go to show with him. So, but all the time we do listen to Saheed Osupa. We now enter. I say, I say we like this guy. And I say, we like him. Oh. Even though we wish to feature him. And I say, hey. He said, no problem. He didn't tell us what is in the mind, though. He said, no problem. So whenever I enter his house, that was what I tell people that don't how am I going to put it? Don't form. If you're an evangelist, it does not mean that you don't listen to persona. It's not that you don't mean listen to anybody. If to say another person, I will tell you, say, why you listen to Fuji something? It's a straightforward person. Very plain. He said he like him now that I can sing very well. So the third day he now said he's going to Afisco. Afisco was the promoter that was promoting most of the artists in Nigeria at that time. Yes. Afisco Salami. He now said he's going there, that he was the one that wanted to sell his new album, new chapter. That Osupa will come to that place, that he can take us there. I said, hey, Baba, we heard him that I want to go. He said Osupa might come, because that time Osupa is planning to do endorsement. Okay. He now said we should follow him. He now put us inside his Oma. On our way going there, when we go to Afisco, he did maybe just short meeting with Afisco. He now told us, this guy said they like Saheed Osupa, that I want to feature him. And so now said he should bring us. So after now said, what do we have for Saheed Osupa? Now said we have one song, we have one hip-hop track. Now said we should sing it. Now said, Bedu ti shele, call your party make we dance. Toba sokpa unwa. Oya jase po mo ya pase Saheed Osupa with the high boys to let them alo ti shele call your party make we dance. That was how we composed that chorus. Toba sopa wa ani ko jase po mo ya pase Saheed with the high boys to now we get the show. That was how we did the song. But he now said he liked the song, so he said Osupa is coming very soon, that we should wait. We were shaking that Osupa is coming here. Yeah, Osupa is coming here. Okay. Within 30 minutes, Osupa just enter. Boom, back. We were shocked that see Osupa, you don't know us. See Osupa, you now say, our boys here, now fair. But we know that Osupa can sing very well. That whenever someone want to take to him, you must compose it very well. I'm now like him, come over and hip hop. Okay, go swallow. And then go about me. I don't like that. Okay, let me hear the song. I said, Bedu ti shele, call your party make we dance. Toba sopa wa, oya jase po mo ya po Saheed Osupa with the high boys too. So as I sing the song, and I said, I like the song. Oya, can you put this thing? No me gboro. So you know inside the song we said Saheed Osupa with the high boys too. Let them say put now we get the show. That was our, and I look at my partner that this guy can sing. Go. Can you see how he's fixing the song that we have already composed over some years? We now we get the show. So after that, we now say see Saheed with the high boys too. Now we get the show. He said, can we put something like Omigboro? Sanami Migboro. I said, okay. I said, see Saheed with the high boys too, Lo Migboro. We now look at ourselves that so nobody is perfect in composition. No. See how this guy fixed in his own pattern. So that he now fixed well. Now say, keep on him, keep it. But if I was to do my pay. So now prostrated to him that about thank you. Now counted money he gave us. You know, I said, where you guys come from? I said, we are from Ogun State, but we used to stay with Teriba-Jc, go Ogun State, come by that. Teriba-Jc was the one that bought us. You know, I said, no wala. So from there, he started singing. That was first time I heard this thing from him that Sheba no le you, awa ma le you. Shebojo ebi no mare o, awa ma. Tan for ri ro pe ka le la. That was first time I heard that kind of song from him. Tàwọn sáré pé kó lè dá, tàwọn kan sáré pé kó bàjẹ́ o. I was looking at him. Ṣé bọ́lọ́run lójú wọn lọ. Ó wá ní adúpẹ́ pé bátú ni dá ṣe ti ro kọ́ lórí bí ká èèyàn ṣe ìfọkànsìn kan mọ́kànlélé kọ̀ọ̀kan ni. Ṣùgbọ́n mo ti wáyé yìí náà mo sì gbọ́dọ̀ ṣe ń re. Mo wáyé yìí náà mo sì gbọ́dọ̀ ṣe. Tẹ bá bí mí kí ni ìdí ẹ̀ ti ṣe gbọ́dọ̀ ṣe ń re. Mo wáyé yìí náà mo sì. Màá láyé tẹ́sán ò jẹ́ ní irú díẹ̀ ń jẹ́ mo gbọ́dọ̀ ṣe ń re. Mo wáyé yìí náà. Everybody we looking at him that see voice. Mo súnmọ́ Ọlọ́run lọ́nà tó pọ̀ gan ló fi jẹ́ wípé mo sì gbọ́dọ̀ ṣe. Ó ṣoore mo ń dúpọ̀ oore Ọlọ́run mi ló fi jẹ́ wípé mo ṣe. As someone was looking at him like this, he now said, a ti ń kọrin ti pẹ́ à ń kọrin ti pẹ́ tẹ báńkì èsì tọmọdé mo ní inú ẹ̀ fi ṣọ́gbọ́n tọwọn àgbààgbà ń fi sọ̀rọ̀ ìṣítí tọ́ bá wá ń sọ̀rọ̀ jómi tó rò ọ̀rọ̀ wọn nílò gbóṣùpá òǹkọ pé ìtìpìtì orin àtúnṣe
was looking at him that, Baba, you are good though. And I was looking at him, evangelist, so when I'm going Baba, what's the end of go? So that was how we finished the meeting. So we now left. We now proceeded for Atorisha. Thank you, sir. Thank you, sir. So we now go back home. So that time, we now told Atorisha, I want to go back to Je&Lous, want to go and see our parents. So after that, Atorisha maybe travel to UK. So let's say a week to the studio. We've been disturbing each other on phone. No, we don't have phone that time. We just wrote his number down. So we were calling him on that landline. Now I said, don't worry, we'll do the song. So the day we want to do the song at Clink Studio, he now sent to us that we should come. We met in the studio, we do the song. So he said we should come to his house. When we now got to his house, my friend now told me that Saheed Osupa is a great singer, he can sing very well. And I asked my friend that we have done the chorus, how are we going to fix the verse? He said, don't do any verse for Saheed, he will not take it to Osupa will do his verse by himself. We now do one small verse, say Saheed, now we get the job, say Osupa, no. My friend said he will not take it. So when we got to his office at Surulere, he was sleeping. We now knock, he said we should enter. So by whatever that's all going to and I was so, Baba, I'm also doing next week. I said, okay, Baba. So I asked him, Baba, you only did the chorus now. What of the verse? He said, verse. Okay, we have been singing the chorus. He slept. Kì í ṣe post lọ bẹ́ẹ̀ òbí kéèyàn máa sọ̀rọ̀ kó wá ìsàbọ̀lẹ̀ ń sọ òyìnbó yẹn kéèyàn máa ó yà máa kọ́ àkọ́kọ́ gbèdú ti ṣẹlẹ̀ kọyọ pàdé make we dance tọ́ba sọ́pà òun wa ó yá já ó dẹ̀ tó sùn lọ ó yá já sí pọ́ ọmọ yá pàṣẹ Saheed Osupa kò jẹ́ sọ̀rọ̀ ó dẹ̀ sùn lọ sórí iṣẹ́ abẹ with the high boys to navigate the show I was tapping my friend that I slept off like what happened my friend said don't worry he went to go and look for song that was what my friend told me and I said see and it was one of those catch here ó ti sùn lọ bẹ́ẹ̀. Adekọrin lọ see King God music with the high boys to Lomi Igboro Adekọrin lọ bẹ́ẹ̀. Immediately I told my friend that this man is sleeping I did not say that he just say ẹ bá kọ́ lọ bẹ́ẹ̀ ó dẹ̀ lajú bí ẹ bá kọ́ lọ bẹ́ẹ̀ wọ́n ò gbẹ̀gbẹ̀ okay ó ti yé mi pẹ̀lú tí ìṣẹ̀lẹ̀ kọyọ pàdé mi kùdà you not just wake up ó kọ́ sí báyìí la o la. I look at my friend he say I want this tune onítùn tó ń fẹ́ lélẹ̀ mo wá wò rẹ̀ ń báyìí ó wá ní onítùn tó ń fẹ́ òun fẹ́ kó dàbí pé mo ti dé bí mo ṣe ń dé o Osupa Saheed mi mo dé bí mo ṣe ń dé Osupa Saheed ẹ ti mọ mi tẹ́lẹ̀ bó a ṣe fẹ́ lo pàtàkì àwọn àbáwọ̀ fẹ́ wọlé pé yá bí mo kọ fújì yẹn nínú rẹ̀ má gbé yẹn wá ọmọ yẹn báyìí pé don't worry ọmọ akọ̀kẹ́ ní kan ní ìbílíkì kó fẹ́ fi kọrin wà ní tóré mi ìbílíkì kọ̀ǹbílíkì kì ń bílíkì kì ń kọ̀ǹbílíkì ṣáàbílíkì ó ní pé mi kì í rọ̀ ṣáà wá wù ú mi kì í kọ̀ ṣá pé tóré mi bílíkì kọ̀ǹbílíkì kì ń bílíkì kì ń kọ̀ǹbílíkì pé tí mo sọ ni pé mi kọ̀ ṣáàbílíkì ó ní pé mi kì í rọ̀ ṣá mo wá wù ú pé yé ìbúrò ti rí àjọ nílé this is the first time that we be composing for somebody that we not request for verse because when we are doing songs for somebody we think that the knowledge that we used to do this chorus must not different from the verse so we now carry our verse with that person because if you tell that person to go and do verse he might do something that is not similar to that chorus you understand Saheed Osupa now did something that even match the chorus and I look at my friend say this guy na Je&Lous you know say baba second verse say don't worry pé they don't rush to sing that when we get to studio we continue the second verse say we should go and do our own part. Wow. He gave us one that day we just go back to Ijebu Ode back so after 2 weeks he now called us to studio with Demola Delapo when we got to the studio we are doing our own verse he now started do the second verse it's getting ready better get steady I make you busy where you less busy timbalaka kilumbaka baskelele kó má sọ ponle ìwọwọ gboro wọ́n lá mi go wọ́n lá mi ó ti wá yé mi báyìí that was how we did the endorsement so after the song they put the song in our fiscal now compile everything together they now release the endorsement 3 in 1 that was how the song now flew everywhere but that time Atorisha wasn't in Nigeria it was in America. Wow. So we now bought the song in America. See, yeah, that was the reason why I never forget that Teriba-Jc because it really traveled my life. I can't lie. He was the one giving us money, buying clothes. Nobody have ever done that. God sent it to me, sent him to me that time. The divine angel, he helped us. So that was how the song now went viral, over 10 million copies. So when the song now came out, we now stay permanently in Lagos. So we still say that Atorisha, go to Atorisha, maybe we just travel it to Saheed Osupa, Atorisha, Saheed Osupa. So the Osupa now rented apartment for us in K2.
Wow. So we never even know that song have gone further than that. One day, me and my friend now, maybe want to go and buy something. You know, all those people that sell local, that sell Fuji something, they will pay everything. That was how they sold. They said, high boys too, high boys too, high boys too. We need that run. Somebody was yeah. Oh, man, don't spend no work out. So from there, when the two want to do show, we call us, we sing with him on stage, do everything with him. So after that, so me and my group, we now split it. I did on my own. So I need to, I didn't sing Fuji. So I have to do my own hip-hop song to let people know that apart from Fuji stuff that we did with Saheed Osupa, I can say do hip-hop. So that was my first promo that then. When I left the group, was Cry No More, shot by Matmas. Matmas that shot Brother Boy, shaking kigbe okay. Was one that shot the song Cry No More. Orukati dowo mama mi kan, put a smile on your face. You are married today, tomorrow no more. Awelewa no juyenu. What the Lord is joined together, let no man put us under. So that was how I shot the video with Matmas. It's on YouTube. I shot the video about 4.5 million that time. So but what happened to the video is that money for continuity of the promotion is very hard. So I could not continue for the promotion. So that was how the song stuck. So we now split it that time. But a lot of people say, why do we split? And I said, my second used to jealous, and I don't want to laugh for myself. He used to jealous. It's too much. Lost or something? Jealous me. Okay. Never go to show, say things that I have not told him, tell this one, will not come and tell me that. That was how Spada said we should split that. Everybody should go on his own way. Yeah. But he used to spoil me. I cannot lie for that one. He used to spoil me too much. So that was how I did on my own. We did with Osupa, I did on my own. So I started doing my own stuff. I have sang with your partner still stuck with Osupa? He's staying with Osupa. Okay. So me, I do still Osupa, even though Osupa should call me last week that you come and collect money at one hotel that I opened at the command, the Paja side. I went there, he gave me money. But me, I have to be doing my own thing because Osupa have airport. After we did the endorsement, he now called up for Mr. Music. That Mr. Music 4-in-1 again. That we should come and do it pop inside the Alagbada that was one that sold the song. So after inside that Mr. Music we did, you me rimazo, kabiti loro araye. You get money then go talk, kabiti loro araye. If you no get then go sing yan, kabiti loro araye. Making now no they confused, no be news I pay my dues. You me they sold that one over 20 million copies that time. So the person that have tried for us in that area, we have to go and work for ourselves because we don't sing Fuji. That was how I just say, okay, let me go outside to go and do my hip hop stuff. So I can use that thing to celebrate Saheed Osupa because he have tried for us in the industry. So people do call me, Jimmy, we don't used to sing Saheed Osupa. I said I just go there, but I have to do my own stuff. After I left there, I did a song with I did a video with Matmas. I did with Davido. I did with the Nice. I did with the Q Dots. But when I'm with Saheed Osupa, I won't be able to do all that kind of thing because he's small doctor. He left Pasuma. He went viral with all those people. If he's going with Pasuma all the time, he won't have time for himself. See you understand? So that was what I told my father. They said I said he choose to be with Saheed Osupa. So that's his own stuff. Me, I have to blow. Because Saheed Osupa tried for us. Someone that brought you the album that solo. There's no album that he has done that have ever read that 3-in-1 endorsement. Although all the albums that I have been doing is very popular, but that endorsement was the album that took him to limelight. He put us for track 1. Who will do that one? Who can ever do that one for you? Track 1. Before you listen to that, so the person that has done that kind of thing for you, you need to move forward. He has done his part. Must I be staying with him? How am I going to move forward? So that was what I used to tell my fans that why is my father? We used to talk, we used to chat all the time. But let me serve, let me work, let me go outside and move with hip-hop people like me. So I can use to celebrate Saheed Osupa because he has celebrated us in his own way. Let me go out. So after that, I did another song with on my own, Shayu, hip-hop Shayu. I'm planning to bring it out very soon. But it's online, it's on all the social media platforms. I do this on that anything they talk about, Shayu, make it just the dance, the beat, go. Even though the mock you call them malo, Mr. DJ keep beat malo. This kind of party where we did today, my brother make a party tomorrow. But the tile plenty, you go carry shekala, go forget about your sorrow. Bere kujo, majo. Now so everybody come to my party, make it feel alright. If you don't mind tile plenty, make it just
they choose your size. See the lady shake make it don dey ding don die. Ode pakurumo till the morning sun don rise. Baby walangolo brother ma wo sisi yan tie. With that big bomb she mo gbe shop right. I don't mind what the Babylon people say mo fẹ́ ma ṣayé ba music travel from the street to the east London. Yeah. Oya wetin be the matter? Ṣé nítorí ọ̀rọ̀ tí ó tó nítorí wọ́n gather together. Then wọ́n make we scatter. So that kind of thing, I'm doing my own hip hop. People do call me Jimmy Alpha now. I said go online. We just need promoter because it's not easy to do alone. You need people that will help us push it. She understand. So after that, I'm still planning to do another thing. She understand. And I'm planning to feature top artists because I'm planning on Tiwa Savage because we have met once at Atlanta concert. So I've talked with her. I said, yeah, concert at Lekki. So we did a meeting together that I'm coming to do Cry No More remix because the song is online. Cry No More remix with her. She said no problem. So it's not easy things. You have to gather. So Osupa is a great father to us. So he did the Saheed Osupa friend at Oriental. I was there performing for his fans. It's not that you stay with him, be following him everywhere because I'm not singing Fuji. He has tried for us. So we need to go forward to take down on Laruge. Wow, that's great. I really enjoy it. Now take me back to the memory lane. Take me back to the memory lane. Mo fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Bẹ́ẹ̀ ṣe ń ṣe kékeré bọ̀, tẹ́ ń ṣe kékeré bọ̀. Àwọn ìrírí wo ló yẹ pé ẹ kọ́kọ́ lè rí ó jẹ́ bí má lè gbàgbé tẹ́ pé you can never forget that you pass through just through your childhood before starting your career at all. Ṣé ní kékeré mi lágbára gan-an? Máa ń bèrè lọ́wọ́ mi nígbà yẹn pé mọ́mì mi ṣé ẹ lọ ṣe ájò kìkì fún mi ni? Because I came from poor background. Wow. We were very poor and pathetic. Wow. For yóò ní agbára àwọn yàrá kan là ń gbé ńgbà yẹn. Yàrá yẹn gan ojú máa rọ̀ sọ wá lórí ńgbà yẹn ni. Níjẹ̀bọ̀dé yẹn kò sún kankan ńgbà yẹn. But Ọlọ́run wá fún mi ní kíní kan ó fún mi lókìkí. Òkìkí yẹn ni wípé local school ni mo lọ tọ́kì ẹsẹ̀ la máa fi lọ sí school. So ìgbà mi àlè bá wọ̀ bàtà. Bọ̀gbà tí wọ́n mi wá rò pé ọmọ àkọ́bí mi lọ́kùnrin lélẹ̀ tí ó bá máa fi dé secondary school tí bá tún lọ fi sí local school tábà ní kò lè lọ dín lálọ́la báwo ló fẹ́ máa defend ara ẹ̀ bó ṣe fi agídí school yẹn wọ́n pè ní Ìjẹ̀bú-Òde grammar school the best school in Ogun State wọ́n fi agídí mú mi wọ bẹ̀ nìyẹn èmi ò tọ̀ pé bẹ́ẹ̀ ni Wizkid lọ ká ní mo tọ̀ pé bẹ́ẹ̀ ni Wizkid lọ nígbà tí mo wà ní school ibi kan wà tó ń pè ní minimart every long a máa lọ bẹ̀ a máa lọ gba ẹja a máa ra ẹja a máa ra 7up a máa jẹ kí ni dá Wizkid mọ́ bẹ́ẹ̀ ṣé mi ti máa ní Wizkid ó yá wá gbà ó yà wọ́n náà jẹja kíkan máa fowó mi ra kan. yà wà ní school mo wà SS3 ó wà JS3. Okay, senior. Yeah. Wow. So èmi ò mọ̀ pé Wizkid star ní kálá tí lójú inú ni mo tún bá mọ ẹṣẹ́ ìjọ ìbá mọ́ yẹn ìjọ tó lọ́hùn ẹ fún lẹ́ja ẹ fún búrẹ́dì ẹ fún ní gbogbo ẹ̀ ká máa jẹ́ bó ṣe blow má ti wọ́n jẹ́ kò sílẹ̀ torí ọmọ wa lù mí kọ́ lù mí tó yẹ blow sí i máa kọ́ sọ pé Wizkid bá lẹ́ja àti kóòkì tó ń rà fún ẹgbà yẹn bá a mọ̀ bọ̀ nígbà tí mo ṣe tán school gbà yẹn tí máa rí Wizkid máa sọ fún àwọn tó mi mìtì pé Wizkid school mi ló lọ wọn á ní rọ́ọ̀ ni mo pa wọ́n ní school mi ló lọ sẹ́ẹ̀ Ìjẹ̀bú-Òde grammar school ló lọ ìgbà tó wá sí Nàìjíríà tó wá sí Ìjẹ̀bú-Òde tó bá wà sáyẹ̀dẹ̀ ṣe bíbẹ̀ ló lọ ibi tó gbà kọjá ní audiovisual kínní ọlù tá ti máa ń ṣe máìmí kìíní ló gbà lọ àwọn ìwà bẹ̀rẹ̀ sí pé nǹkan tó tọ́ ni mo sọ mo ní skul mi ló lọ mí mo ń gbà yẹn ni màá ti máa rẹ ja àti búrẹ́dì fún ọkẹ́ tẹ̀ tí máa tẹ̀lé kíkọ́ tẹ̀ kọ́ máa ń nu bàtà nígbà ìgbọ́n ti dàgbà máa jẹ́ kí n nu o ó bá ti di star kò tètè rántí mi o èmi sọ reason tí mo ṣe ń nù fún bọ àmọ́ òun ló ti wá wà lókè gan sìn and school wa dẹ̀ ní ọ́fì kíní kan báwọn ní school wa bá ṣe wà yà máa ṣe meeting association job family ni wa so a ní àwọn bá wọn sọ WhatsApp mi kàn sọ̀rọ̀ mo wà ń bẹ̀ so ní school yẹn ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ìgbà tí mo wọ school yẹn àwọn nǹkan tí mi lè gbàgbé ṣẹ́ni tọ́lọ́ bá fẹ́ sọ̀rọ̀ the star sometimes God will slow you down to achieve some things nínú school yẹn àwọn brothers máa ṣe activities in school gbàtí mi wọlé ẹ̀mọ̀ òyìnbó ló máa ń sọ ju school yẹn awákẹ́ wọn fò òyìnbó tọ́ wa akọ̀rọ̀ à ń gbọ́ díẹ̀ gbà yẹn akọ̀wọ̀ class báyìí lásán ọmọ yẹn akọ̀ máa sọ òyìnbó lọ́ba lásán. For you to know that in your school it's only boys. Yes akọ̀wọ̀ class báyìí lásán ọmọ yẹn ọmọ olówó ló máa bẹ̀ láti kọ́ lọ́tọ̀ máa wá akọ̀ fọ́ọ̀rù fún wa ni àní ìfòyìnbó express ara wa máa ní kí ni ọ̀tá fún wa báyìí máa ṣe nìyẹn wọ́n fẹ́ bá tiwa jẹ́ akọ̀ṣe báyìí pé akọ̀gbà gbé báàgì lẹ́wọ̀ akọ̀wà ní what did you bring to school today ọmọ this your bag my own is finer than your fan your baba mata fi dáná wa ní kí ni gan fi wá lẹ̀ kíní kan akọ̀mú fọ̀rọ̀ fún ẹni pa wọ́n dẹ̀ gbọ́dọ̀ report you what did you slap him I just like him ìfẹ́ kí ni lọ report and lè report because ìgbọ́dọ̀ wá fi lọ sọ ìgbọ́dọ̀ fẹ́ sọ ń bẹ̀ ẹ̀ tẹ́ lọ sáà so mọ́mí wọn fẹ́ kí n blend torí àti lọ sí local school so ní JS1 mi mo repeat nínú àwọn tó nínú 40 mo gbé bí 39 ìgbà tí mo wá repeat mọ́mí mi ní àwọn dábẹ́ bí ṣe repeat yẹn ìgbà tí máa repeat báyìí lásán ibi mo mú third mo ṣe catch up pẹ̀lú wọn ní school yẹn mo ṣe catch up nìyẹn àwọn tó kù gbé ṣe àwọn lọ sí JS2 wọ́n wà ní JS1
mo gbà tí mo mú tọ́ọ̀dù èmi náà tó lọ jíjẹ́ sùn mo tún jẹ́ sùn náà torí school yẹn theory nìkan ló ń ṣe wọn kì í ṣe objective akọ bẹ̀rẹ̀ pé lálálálálá ó wọ́n ràn gẹ̀ fún yẹn kò dẹ̀ sí pé wọ́n shit báyìí wọ́n máa lé ẹ̀ kúrò school ni wọ́n street gan ṣe ẹ̀rọ sáà tí mo sọ ṣùgbọ́n tó ní jíjẹ́ sùn náà ó tún yá mo tún ṣe kíní kan mo tún repeat ọtún lọ mọ́ mi ní wọ́n ṣe fẹ́ nìyẹn sẹ́ pé gbogbo nǹkan tí mo láàkì gbà ni mo ṣe mo tún di gbàtà tí wọ́n ti ṣe exam jíjẹ́ sùn tí mo ti repeat yẹn èmi mo mú first mo ti bọ́ sí GS3 ní mi wà repeat wọn GS3 SS1 àgbàtí máa dé SS1 báyìí lásán wọ́n dẹ̀ máa ń ṣe kíní kan ní school àwọn pè ní lit and interact club èmi dẹ̀ lẹ́bùn mo ti máa ń gbórin àwọn Kúlíò èmi làwọn Je&Lous èmi làwọn Ọ̀ṣà Raymond èmi làwọn Lanre yìí nǹkan tí mi máa ń gbọ́ nìyẹn ní láti kéré mi torí máa wo dídí jam show táwọn kẹ́nìsì máa ń ṣe mí ń gbọ́ operation boy ìgbà máa wò pé orin ìbò lẹ́ka máa gbọ́ so higher education mi máa ń kọrin sí ni mo gbọ́ lyrics àwọn Gasa Prada as I walk to the valley of the shadow of death I take a look at my life I realize nothing less cause I have been blessed gbogbo kan ẹni máa ń mọ̀ so mo ti ní àwọn ẹ̀bùn yẹn so nígbà tí wọ́n á di pé wọ́n wá ní wọ́n fẹ́ ṣe lit mo wá wo lit ọlọ́jọ́ pọ̀ mọ́dé pọ̀pọ̀ tó mime di ọ̀ṣà mo ní àwọn náà kí ni ìdẹ́hùn mi ṣe o mo lè ti máa ń wo ọ̀ṣà bó ṣe máa ń jo I do anything everything kí ni mo lè ṣe tí mo lè join lit àwọn tó lè máa ń join àwọn olówó àwọn olówó ló ń lọ sí ló ń ṣe quiz àwọn olówó ló ń ṣe ló máa fi sí literary kìíní kan ló máa ṣe social prefect àwọn olówó náà ló máa ṣe timekeeper àwọn olówó máa ṣe head boy wọn ò mú ọmọ tálákà síbẹ̀ ni awákẹ́ ọmọ tálákà ni wọn kan máa ń wò wọn tó bá sọ òyìnbó ṣì wọn bẹ́ẹ̀ máa dúró pé wáwo ìwà pa mi ò ìyàwó léyìí o mo ní Ọlọ́run kí mo fẹ́ ṣe báyìí wọ́n dẹ̀ ní club kan ní school wa náà kò ní tara gbé lọ join tara tìlẹ̀ mo fi bí i 100 naira join ni ibẹ̀ ni wọ́n sọ lọ show skill nígbà tó fẹ́ ṣe induction mi ṣe jó báyìí lásán olóyìn òun tara tẹ̀ wá ní àwọn láì gbọ́bọ́ ìjẹ́ kó máa jó fún tó bá ti fẹ́ ṣe party wọn mo fẹ́ bẹ́ẹ̀ ọ̀ṣà yẹn kì í máa ń I do anything everything game 1 2 mo lè máa láwọn tí máa ń kọ́ níjó ṣe ń láìsí máa wé so bí ṣe ń jọ́ ojú yẹn bí ṣe lọ jó ní lítì ọjọ́ tó fẹ́ ṣe íńtánẹ́ẹ̀tì ní ìyẹn mo ti káwọn tó máa kọ́ máa wọ bla bla wọ́n máa dé àtì tí wọ́n á lọ pé ìyá ẹ̀rọ máa rí they want to with everyone what is she gonna give me though she likes it máa wọ́n ti máa lọ báyìí wọ́n máa lọ bẹ́ẹ̀ ni bóyá jẹ́ wọ́n ní lítì yẹn nìyẹn bẹ́ẹ̀ni tó ní lítì ṣe pé ọmọ ìlú máa represent wa ní íńtánẹ́ẹ̀tì yẹn from íńtánẹ́ẹ̀tì ẹni tó wá jẹ́ social prefect òun ló máa control activity lit òun dẹ̀ ló máa ti kó wọn lọ sí outside lit so ó wá sọ fún àwọn colleague pé òun rí bọ̀bọ̀ kan tó mọ̀ jó gan o ẹ jẹ́ kó darapọ̀ mọ́ kíni wa ẹ jẹ́ kó máa jó fún school wọ́n dẹ̀ pé bọ̀bọ̀ kan ní Tádé Ọdúnlámì òun ló máa ń jó fún wọn so wọ́n dẹ̀ pé bọ̀bọ̀ kan náà ní Dẹ̀jọ́ òun máa ń jó dangerous bọ́kúà fọlọ́mà people we don't care wọ́n máa pariwo gan bó ṣe wá ní ọjọ́ tó wá fẹ́ ṣe lit wọ́n ṣe ní kọ́kọ́ try ìwé lẹ́ẹ̀kan nìyẹn ti bọ́ sórí torí stage èmi dẹ̀ ní tí wọ́n ti délé báyìí lásán mo máa gbé tèpù lẹ́yìn mo máa kọ́ àwọn èèyàn máa jókòó wọn máa kọ́ wọn pé wàá ṣẹ̀ṣẹ̀ báyìí wàá ṣọ̀rùn báyìí wàá ṣe báyìí èmi dẹ̀ náà break mo máa kọ́ wọn bẹ́ẹ̀ èmi tí mo kọ́ yẹn èmi máa kọ́ pé tí wọ́n sọ pé I do anything ó gbọ́ tí wọ́n ṣàbá sọ èmi fi máa mú jó wá ni tí wọ́n ṣe láìsí máa gbé tí wọ́n mẹ́sẹ̀ bá máa tẹ̀lé mi bẹ́ẹ̀ mo ti kọ́ wọn tó bá gan wọn máa gan tẹ̀lé mi ṣe lọ́jọ́ ní tèmi lásán wọ́n kọ́ pé we now call one guy from GS láti SS1 ló dẹ̀ sí mind for school one guy from kìnìkan I brought him from so kìnìkan I can see his performance he can represent us kìnìkan wọ́n ìpè báyìí pé tùtùtù pápápátù I do anything everything gbọ́dọ̀ wọlé ṣe ń láìsí máa wé tọ́rí ìtàn ẹsẹ̀ tó lọ ẹsẹ̀ jẹ́ bí black tó lọ gbogbo ọgbà rẹ̀ yá ewé lélẹ́yìí o mi ṣe gba school kan nìyẹn tó dọjọ́ Monday Sunday lọ́mọ Saturday lọ́mọ ṣe lit tó di Monday báyìí làrọ̀ mi lọ́sọ̀ assembly bí social studies sọ pé as from today this guy will be representing school láti SS1 mi ṣe òkìkí wá dé bàbá òkìkí yẹn débi pé mi ń gbà wọlé ẹ̀mọ́ wà tá à lówó lé tí bá dé school báyìí lásán 20 naira 50 tí máa kó lọ lé ní gbogbo ìwọ́n ní ọ̀ṣà wọ́n wá sọ̀rọ̀ mi ní lit so first lit àkọ́kọ́ ṣe tọ́kọ́kọ́ invite ìfàjẹ́ sùn tọ́kọ́ invite wọn lásán bí Adéọlá ni mi di Adéọlá báyìí lásán Adéọlá college tí mo dé báyìí lásán àṣà ti gbọ́ formation mi pé bọ́kọ́ wà grammar school gbóná gan tí mo dé báyìí lásán ẹ̀kọ́ grammar school lákọ̀ gan nínú quiz a máa mú first nínú poem first ní gbogbo ẹ̀ first tó bá ti kọ́ tèmi báyìí gbogbo school bẹ̀rẹ̀ sí ní jó wọ́n jó ṣẹ́ nígbà tí mo wọlé báyìí lásán bẹ̀rẹ̀ pupu pápá àádùn ẹ̀bẹ̀ tí kò pariwo ọ̀ṣà ṣẹ́rí èmi mo tún gbé first wá school but principal lọ́kọ́ sọ lásán pé from Jebode pé ìbẹ̀sí sọ́nà ọ̀sọ́ ni pé we told you everybody you should be perfect in what you are doing one of our boys went for lit in quiz competition they took first in clinical poem dissertation they took first in miming Ọ̀ṣà Raymond took first in everybody school bá tún dàrú gbogbo tí bá rìn bàbá tí bá rìn lórí títí báyìí lásán wọn máa sọ̀rọ̀ kẹgbẹ́ tí mo tún máa láti SS1 mo tún dé SS2 èmi ni mo tún máa lọ sí gbogbo represent ìgbà tó wáyà ọ̀tẹ̀ wá dé ọ̀yọ̀kọ́ àwọn ọkùnrin máa ní kákọ̀ wọn lè gbọ́ ọkọ̀ wá pé Tádé Ọdúnlámì pọ̀ mọ̀ jó gan ìyẹn máa ń jó sí school ọ̀nìsí dragon mínímíní wọn ni ọ̀nìsí dragon almost ẹ̀ ní kó ló làwọn wa tálákà ní tálákà wa wọ́n ṣàbẹ̀ ọmọ yẹn wọ́n wá fi bẹ́ẹ̀ṣì mi wọ́n á ronú pé àlẹ́nu wọ́n wá mú ọmọ yẹn lọ sí lit wọ́n ní ìkíní ló pè ọpẹ lúbà pè wá music college pè wá ṣe mọ̀ pé music college ilé ju lúbà lọ wọ́n wá ní kí Tádé lọ sí music college wọ́n ní kí èmi lọ sí lúbà
Luba yẹn ò dẹ̀ kò lẹ́nu tó wá àwọn ìwà ní àwùṣà dẹ̀ ní kó lọ sí Muslim college o ìgbà tá a dé lọ sí Muslim college náà bá nù kò mú tọ́ọ̀dù wálé àti èmi dé Luba tí gbogbo yẹn ti rí pé bọ̀bọ̀ ṣàyẹn nìyẹn ṣe nígbà tó máa kọ̀mí tí mo ti bẹ̀rẹ̀ sí máa tó kọ̀mí bẹ́ẹ̀ lásán mo bẹ̀rẹ̀ sí dẹ́mọ̀ àádú kí ni wọ́n kàn lásán báyìí tó fún mi ní fọ́ọ̀sì nìyẹn ọ̀dà sẹ́mi bẹ́ẹ̀ lásán wọ́n láwọn ti sọ pé bọ̀bọ̀ yẹn nọ́mbà 1 ẹ má lu anybody mò ń ní kẹ́ má lù láti yẹ sẹ́sù báyìí bàbá bí ṣe bẹ̀rẹ̀ sí pò kìkì lọ nìyẹn o àtòbìnrin ọmọdé àgbà everybody bá rí mi ọ̀ṣà wọ́n wá bẹ̀rẹ̀ sí fún mi lówó mo máa kó lọ lé ní má bìnrin wọn pé mọ́ mi ẹjọ́ ṣé ẹ ṣòkìkì fún mi ni ó ní ọkọ mi ìṣe ọkọ fún ẹ Ọlọ́run ló bẹ̀ ṣe bẹ́ẹ̀ ládùúgbò everybody wá ń wá mi gan tó bá fẹ́ ṣe kó báyìí tí màá sí ń bẹ̀ ẹ ti understand fẹ́mi yẹn omi làbí bàkẹ́jà sìn tí bá wà ní sukùl báyìí lásán tẹ bá ṣì orí mi wà á mọ́ dùn mi mọ̀ kò sáyé láti kàwé wọ́ mi mọ̀ kàwé kẹ̀ mo wá láwọn boys kan lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n pe lẹ́kọ̀ọ́ ní fowó ṣe àlélá tó bọ̀ sùn àwọn lọ́gbọ̀wé jù so tá a bá ti wá ń ṣe exam báyìí lásán ṣẹ́rí education mi àfọ̀ báyìí lásán orin Kúlíò orin Ọ̀ṣà Raymond orin Lọ́rẹ̀ yìí orin kíní gbogbo ẹ̀ ló kún bẹ̀ lyrics ni o ti máa kọ́ lórí orí Macy orí Mirakari. ìwé náà kọ nóòtì sọ fún yín ní school. nóòtì mo ti fi kọ́ ṣe mo ti fẹ́ kọ́ ṣe ti nóòtì school mi tó bá ká ló ká tábà tí wọ́n ṣe exam báyìí lásán náà ní number 4 kì í kọ́ báyìí kìíní kan ní kìíní ìṣáà ni o ti rí ẹ̀jẹ̀ fẹ́ dọ́ta ní ìwé fi mílẹ̀ entertainment ti wà lórí mi nínú school títún ìgbà tó wá SS2 ṣẹ̀kú tí SS2 àwa SS3 fíìmù yẹn ti wá kọ SS3 yẹn máa ṣe WAEC bàtà wá ṣe WAEC ibi tọ́lọ́run lágbára dé no SS2 to SS3 pass mark grammar school 45 ni 45 ni pass mark tó yẹ kó jẹ́ bí 20 àwọn bí Muslim college máa lo 25 others máa lo 30 45 ni pass mark headboy lẹ́yìn kọ̀ọ̀kan ó dẹ̀ tó bá ti divide gbogbo headboy gbọ́dọ̀ di 43 above so ìwọ tó bá ti wà ní 30 or tó bá ti wà ní 28 o máa repeat SS2 ṣé ibi tó ní ti gbẹ abáṣe àwọn ẹ̀kì àṣe promotion to SS3 ní grammar school kẹwọ́ kí wọ́n trouser àwọn tó bá dé SS3 fẹ́ẹ̀mù rẹ̀ tẹ̀ ń lọ́gbọ̀n bí wèrè kó wọ́n sọ pé àbọ̀bọ̀ yẹ kò tí ẹ lè mọ̀ wèmí rò pé wọ́n lè promote ọ̀dà sùn tó máa sọ orin ẹ̀wọ̀ orin ni tí wọ́n máa kọ́ máa rap fún ibẹ̀ tí wọ́n máa kọ́ orin ṣé orin tó kúlẹ̀ rẹ̀ sọ àbórin ọ̀ṣà àbórin everybody máa ń kọ ìgbà tó bá ṣe exam tán ọba ní pé kọ́ lọ ṣe result o àti gbọ́lídé ìgbà tó máa ṣe result ẹni tó jẹ́ èmi tètè mọ̀ pé ó dùn ní mo kọ́ náà pé mo sọ fún àwọn ẹ̀gbọ́n mi pé èmi ò bá wọn wọlé fún SS2 mi lọ pé mo lọ sáájú ọlá pé gbogbo ó ní gbogbo wọn fásitì ọbẹ̀ mo ní adéọlá ni mo lọ tó ní mo dún ní mo kọ́ sílẹ̀ o tó bá ṣe pass mark mi kò lè wọ 18 ṣẹ̀bi ní pé nígbà tó máa parí gbogbo nǹkan yẹn tán tó ní kó ṣe pass mark ẹni tó jẹ́ head boy below 25 ló gbà. school wa mọ̀ tó fẹ́ ṣe wọn sọ síta head boy tó yẹ ká padà gba result nínú dúró holiday wọn announce gbogbo school wájú kò wọ́n á wò pé kí ni káwọn ṣe nígbà tí head boy gba below 25 kí làwọn tó kù máa gbà bí i below 15 bí i below 18 èmi tó yẹ pé below mi bí i 13 ni èmi ò sì tètè gbọ́ school wa wò pé ṣe pé grammar school lórúkọ ṣé wọ́n máa sọ pé tó bá ní kó promote àwọn èèyàn kára pé gbogbo ajẹ́ bí i 200 tó bá ní kó promote bí i máa promote wọn bí 30 ṣé 130 ló máa repeat tọ́dẹ̀ lórúkọ ẹ̀mọ́ sùn ló bá lórúkọ tó máa sáré lọ ra result ìgbà tó kó ìwú kì báyìí lásán wọ́n ní principal ní kó promote gbogbo SS3. all the students. bí ṣe jẹ́ lọ nìyẹn anybody máa repeat. wọ́n máa repeat ọ̀sẹ̀ tó repeat ló wà. tí wọ́n sọ pé exam yẹn bí ó lè dùn fún wọn. tọ́lọ́ máa fẹ́ favour èèyàn Ọlọ́run máa fẹ́ favour ẹ̀dá á repeat gbogbo èèyàn torí ẹ̀. lọ́nà torí pé ọmọ kan ṣàríwọ̀n. torí ọmọ kan tí mo sọ fún yín nìyẹn torí èmi ti ní òkìkí yìí pé gbogbo èèyàn ti sọ pé àdúgbò lè mọ̀ wí ó máa repeat sẹ́ mo dẹ̀ ti gbé ògo yẹn gan ẹni tó yẹ kó ti bá lọ kí àbúrò mi ní Muslim girls ti bá wọn kọ́ wọn bá ṣe promotional exam lọ́wọ́ bàbá wọn máa fi báyìí rẹ̀ wọn máa nọ gàbá ìwò mi àbúrò máa ní ẹ̀gbọ́n mi everybody máa ń sọ̀rọ̀ yín gan o èmi ò mọ bóyá ìṣẹ̀lẹ̀ ńgbà yẹn mi ò mọ bóyá ìṣẹ̀lẹ̀ obìnrin ló tẹ̀lé mi mi èmi ò tẹ bọ́bọ́ náà ṣe ṣe ńgbà yẹn fún mi yẹn ti pọ̀ jù mi ń gbówó lé mọ́ wọn máa fún dáwó fún mi ní sùkúl kí n máa jẹun ni so mo tún wá gbà ká mo wá rò pé àwọn ọ̀rẹ́ mi máa sọ pé tó bá lọ repeat Adéọlá wọ́n máa tètè gbà ẹ́ torí pé ó wúlò school ṣùgbọ́n wọn máa mọ̀ pé ó repeat ni mo ní mo gbà bẹ́ẹ̀ pé mi lè kọ́dà sí school yẹn mọ́ torí mi lè wà ní kẹ́ẹ̀ tó ti ní fìkìkì kó wá máa wọ trọ́sà àkókò àwọn àṣẹṣẹ school mo lè ti repeat bí ẹ̀mí jù ní school ṣé wọ́n ní kó lòdò lè yan wọ́n wá torí nǹkan yẹn wọ́n wá fi promote gbogbo wa gbogbo àwọn tó kó belief èmi nìkan mo dá kọ́kọ́ wọ trọ́sà wà nígbà tá a fi ta resume èmi nìkan mo wọ trọ́sà wà nígbà tá a resume mi nìkan tó kò ní wọ trọ́sà ìgbà tá a wá tó sásẹ̀mílẹ̀ ìwọ̀n bẹ́ẹ̀ tíṣà kan wá bá mi pé why did only you put on trọ́sà on the first assembly did you see them putting on trọ́sà mo ní sir I thought they have promoted us sir what did they use to promote you is it not 15 is it not 15 mo ṣe àsọ̀rọ̀ pé àti 15 àti 13 mo ṣe àti promote gbogbo wa láì sọ́ọ́ mi láì ìgbà tó bá promote tí wọ́n bá promote àmúni ti wá gbé o ṣe kò tẹ́lẹ̀ wá ti dé SS3 kò sí iṣẹ́ mọ́ wáyé kìlọ̀ kó kàyọ̀ bá ṣe lìtì ni mo ní ti wá gbé màá wá fi jó ba ti yín jẹ́ ṣe nígbà tí mo pẹ́ pé kò sí pàdé káwé mọ́ ìgbéyàwó bá wà káwé kò sẹ́ pé ti pass out ni wáyé kìlọ̀ kan ló kù gbogbo ọgbẹ́ akọ̀mọ́ wá sùn wá ṣeré ni ṣe nígbà tí first stage wọ́n pè wá sí Muslim girls tí gbogbo yẹn ti gbà tí ò gbà akọ yẹn
àwọn ọmọ kan dẹ̀ wà tán pé ṣe pé private school wà jẹ́ bòde kọ́láwé to success òun tún sọ pé bàbá wọn ti DSTV táwọn èèyàn wọn ti ń wò ti pẹ́ bàbá kan dẹ̀ wà pé bàbá yẹn mi mọ orúkọ ẹ̀bọ̀ tó bá jó Jackson ṣe pé mi máa ń jó táwọn èèyàn máa pariwo owó lọ́ máa ń ná fóun. Mo dẹ̀ mọ́ náà bó ti bá pàdé bàbá yẹn máa beat mi mo ní Ọlọ́run má bàa jẹun pàdé bàbá yìí ṣe rí má sọ fún yàn pé kò sí number one kò sí best láyé ẹni tó náà bá fẹ́ kó jẹ́ best kò ní produce best ṣe ilé ìlórin lọ́wọ́ Ọlọ́run ti produce ẹlòmíì ni tó fẹ́ kó orin báyìí lásán kò ní jẹ́ kí best wá tọ́lọ́ bá dẹ̀ fẹ́ pé kó orin ẹni tó bá lórin bí kan Ọlọ́run jẹ́ kó pàdé tọ́lọ́ fẹ́ yẹ ló máa jẹ́ kó pàdé tó máa já ẹbọ ṣe ẹni sáà tí mo sọ títí tí mo fi ṣetán ní secondary school mi ìpàdé bọ̀bọ̀ yìí o ó wá di ọjọ́ tó fẹ́ gbé mi lọ sí Muslim college wọ́n ní bọ̀bọ̀ yìí ló máa ń máa mú bẹ́ẹ̀ again mo wá ní bọ̀bọ̀ yìí ṣe àṣírí ọ̀tá mi ò ní tú báyìí mo dẹ̀ jẹ́ photographer school wa ní 15 naira tó fi snap mi ó ti bèrè owó yẹn lọ́wọ́ mi láti ìgbà tàti wà lẹ́sẹ̀ sùn tí mi ò fún òun dẹ̀ ló máa coordinate lọ sí Muslim college mo ti wà ní mọ́tò báyìí lásán ó kọ̀ wọ́ mi ni ó mọ̀ pé mo fẹ́ lọ jó ni get out where's my money mo ní ẹ̀sà ọmọ ìsìn gbogbo mo ti ná jẹ́ ó lè tẹ̀lé wọn lọ mo ṣe yọ àṣọjọ́ yẹn ni fẹ́ lọ ṣe sí school yìí wọ́n wá lọ pẹ̀lú mi kọ́ lọ máa bọ̀bọ̀ yẹn bá wá lóòótọ́ bọ̀bọ̀ yẹn bá gorí stage mo dọ́gbọ́n wá lẹ́yìn mi ò tẹ̀lé school bus lọ torí mi mọ̀ pé tí bá jó mẹ́yìn bọ̀bọ̀ yẹn máa wìn ní mi pẹ̀lú bí mi ṣe ijó tèmi káwà máa kó ṣe ijó kìíní o ṣùgbọ́n bọ̀bọ̀ yẹn máa wìn ní mi torí pé òun nìkan ló ń dájó Jackson ló jó gànàgàngàngàn a máa gbọ́ ó tẹ̀tọ́ lẹ́ẹ̀kan náà àti kí ẹ̀tọ́ tó ń jó ń bí ẹ̀lẹ́sí walking a lè máa gbọ́ a máa lọ bí slow motion ọwọ́ mo sọ pé yẹ́ àwọn ìfẹ́ ìmọ̀ṣẹ́ rẹ̀ ẹgbà wá owó lè dé yọ àwọn ọmọ yẹn ti ẹ mọ̀ pé ẹ̀tọ́ ti fowó bring up àwọn fowó tó àwa tí ń gẹ̀ẹ́sì ni òun wo bí Jackson ṣe true criminal tó ń sọ yẹn àwọn tí ń wò ní íńtánẹ́ẹ̀tì tí bàbá tàwa ọ̀tí ẹ̀ tí ní tẹlifíṣàn ní kílọ̀ tí ń gbé black and white tọ́tí mú tó máa ṣe lọ tí mo ṣútù náà tí a máa ṣe ti gbangba sí wọ́ọ̀kì tó máa dẹmọ báyìí ṣe ọ̀pá wọ̀dẹ̀ mọ́ bí lábí Jackson dẹmọ gbà yẹn so a máa ṣe báyìí tíṣà àtẹni tó jẹ́ principal a máa wọ ọmọ ẹ̀ báyìí lọ́jọ́ tí mo ṣó ẹ̀rẹ́ ẹ̀kan báyìí mo ní Olúwa má jẹ́ pàdé ẹ̀ o Olúwa má jẹ́ pàdé ẹ̀ má kí yìí mi tán o ṣe mọ̀ pé Ọlọ́run ò fẹ́ kí pàdé ọmọ yẹn tíṣà yẹn já mi bọ́ sílẹ̀ lẹ̀ mo wá dọ́gbọ́n mo wá wọ mọ́tò mo wá lọ bá wọn sùn mo wá lọ sójú wíńdò gbogbo àwọn tó wà níwọ̀n wọn sí mi pé wọn mọ̀ pé mi ní pẹ̀lú àwọn tó máa dáhùn sí lọ́mẹ́ni tó máa jó wá wọn ni bọ̀bọ̀ yẹn ló máa win ọ̀ṣà ló máa win mi jẹ́ sọ fún pé mi ò pẹ̀lú o bọ̀bọ̀ yẹn wọ́n bá pé first school to mime bọ̀bọ̀ yẹn bá wọlé pánpánpán kéèyàn máa jó kọ́dẹ̀ máa náwó kọ́ máa dáwó sórí stage tẹ́lẹ̀ máa mú first. ẹni tó gba ìgbà tó máa pé school mi yẹn bá máa mú dangerous ti pẹ́ dèéṣeéṣe rìyọ́ tí kò dáhùn dé rìyọ́ kíníkan wọ́n fún wọn bọ̀bọ̀ yẹn lọ fún ní wọ́n dé school láàárọ̀ ọjọ́ Monday ló pariwo wọ́n ti jẹ́ kọ́chà mime ìkà tó yẹ tẹ́ni ó ṣe photographer yẹn ìkà ló ṣe kíníkan ló ṣe mi yá ń dúnú pé olórúkú kí lọ mime kankan lọ pa fíìmù mi lára bó ní mi fẹ́ pàdé èèyàn bí ṣe jẹ́ lọ nìyẹn o ṣe nígbà tó wá yá àsìkò wáyẹ̀kì wá dé ṣẹ̀fẹ̀ tó wáyẹ̀kì wá ti dé oníkàlùkù máa serious táìmù yẹn ni Luba wá fi lítì sí kálá máa bẹ̀rẹ̀ wáyẹ̀kì ní next week Luba fi lítì ní week 2 àní ní Luba yẹn wọ́n láwọn social prefect wọ́n bẹ̀ tó yẹ kó ti máa ń gbọ́n pa mi tó bá ṣe assembly lọ́wọ́ ní school wọ́n máa kọ lẹ́tà sí mi máa lọ sí school wọ́n dúró school àwà máa lọ máa bá social prefect sọ ìgbà àwọn head girl ló máa ń wá mi wọ́n máa wò mí bí góòdì báyìí ni máa sáré lọ sí Luba máa sáré sọ́ni Luba máa sáré jókòó síbi máa bá head girl wọn sọ̀rọ̀ ìyẹn máa ní àwọn like mi gan mi kì í sọ̀rọ̀ tó wá ti padà sẹ́mi ìmọ̀ tó wá sí school bó ṣe kọ lẹ́tà sí grammar school nìyẹn pé grammar school kan wá máa ń fún wọn a dẹ̀ ní aníwáyé kẹ́kẹ́ anybody wá sí school mọ́ aníwáyé kìlẹ̀ ìwé alọ́mọ́lá máa kàwé ilé náà wọn school ti wá mo ti sọ fún pé ọ̀tẹ̀ ti pọ̀ jù pé mi ti ẹ̀ máa ń mọ̀ wọn kọ lẹ́tà sí mi ni pé Luba ẹ̀kẹ́ wọ́n dẹ̀ mọ̀ pé ẹ̀fọ́ Luba náà wà òkè níwọ̀n bá wọn ṣùgbọ́n wọn kan ṣe kéré ni bóyá ìkọ́lá sí báyìí nìyẹn mo bá pa ọmọ ogun mi lájọ́ ń jó mo ti lọ máa get art fún wọn bí 15 mo ní àná Luba lọ perform wọ́n wá ní pé ṣe máa bá school bus tọ̀ mo ní kọ́ máa lọ pé máa bá wọn ìgbà tí mo dé Luba gbogbo àwọn tajọ́ ń jó ó ní mọ̀kàn pọ̀ mọ́ yẹn lọ́mọ bá mọ́ yẹn láìkí mi gan ọ̀lù yẹn gbogbo gbogbo tajọ́ ń jó àtọmọ ajé ọ̀la wọn bá mi wọ́n ní ijó tèmi máa ń jó yẹn pé aṣọ tí mo fi ń jó fìlà tí mo fi ń jó pé yìí ibẹ̀ lágbára mi wà pé kèmi yá wọn ní aṣọ yẹn káwọn fi jó àwọn tó jọ ń jó yẹn náà wọ́n jó bọ̀tọ́ náà wọ́n ti fàlùbárà sí ẹ̀kọ́ ẹ̀ tó náà bá fún láìbáríkà ló mọ̀ ṣe o táwọn máa jó Jackson báyìí lásán tí wọ́n máa ṣe báńgà tẹ́lẹ̀ mi máa ṣubú lẹ̀ tó máa fa mú wọ́kà pẹ̀lú ẹ̀nà mi máa mú fọ́ọ̀sì bọ̀bọ́ yẹn wá bá mi ó ní kí mi fún wọn láṣọ kó wọn fi jó mo bá kó aṣọ mi fún wọn wọ́n bá mi lọ fi jó bọ̀bọ́ yẹn bá ń jó tọ́sán ibi wọ́n ti ń jó tọ́sán báyìí lásán ọkọ̀ dẹ̀ ṣubú lulẹ̀ wọ́n dẹ̀ fi ẹsẹ̀ ní wọ́n dẹ̀ fi rìn ibi tí mo lọ sí báyìí mo lè ní ṣé máa mú fọ́ọ̀sì bí ilé ni ṣe fi lè pé ìgbà tó jó gbogbo yẹn tán àwọn judges wọ́n ti mú first second third èmi dẹ̀ ní last person jẹ́bẹ̀rẹ̀ grammar school àwọn tó wà ní wọ́n dẹ̀ ń bẹ̀tì pé àlẹ́ tó máa ń wù nílé jẹ́ kó dé ibi tẹ́ bọ̀kọ́ náà wà lẹ́yìn mi sí ìjẹun kẹsẹ̀ tamánù kò wá o ẹ máa wọ́n bí tá tó jọ pàdé Jackson yẹn wá ṣe níbi tí Ọlọ́run ti wá fẹ́ kẹ́ mi sí ìdí tamánù pé kẹsẹ̀ plan lò kẹsẹ̀ tí kò tẹ́ máa play kẹsẹ̀ tí ó máa ń ráhùn mo wá fún kẹsẹ̀ tí máa play my way mo wá sọ fún wọn pé a máa ṣe chájẹ́ mi báyìí àwọn people yìí wọ́n ti mú first second third o èmi ní last person wọ́n yẹ ti lé mi máa mú first mi mo ní gbogbo yẹn lọ máa jó lórí stage mi máa bọ́ sáàrin ẹrù gbogbo step 10 ṣe yẹn máa ṣe láàrin ẹrù
àwọn ní kò yá wọn kíní kan mo ní ẹ má wọlé bọ́ ìpè grammar school báyìí lásán gbogbo wọn wá ń jó gbogbo wọn wọ white water wọn wá ń jó lórí stage I do anything everything mo dẹ̀ wà láàrin èrò kánẹ́ọ̀lù yẹn gbèmí wà ń bẹ̀ yẹn lórí igi orí stage àwọn wà bẹ̀ mo wá ń yọ anything everything want to make your girl say wá sí so fly ṣe aláwọ̀ jọ́ọ̀jì yẹn bọ́ mo bá rò dúró tán wò mí bí cd ṣe sọ̀rọ̀ mọ́ nìyẹn bí a ti scratch wọ́n ní ẹ gbọ́dọ̀ dúró ẹ máa jó lọ ṣe é bọ́ yẹn jó lọ báyìí ìgbà tó máa dé ṣe license máa wé oníbà bọ́ta gbogbo step wa bá rhyme ọdún padà rò pé ogun lélẹ́yìí kíní kan bàbá yìí kíní kan ìgbà tó dẹ̀ máa ní announcement mọ̀ pé èmi lọ́ máa mú mọ́ra wọṣọ mọ́ ní ìjà máa ṣẹlẹ̀ ń bí o ṣe àwọn jọ́ọ̀jì kan ti mú fọ́ọ̀sì tẹ́lẹ̀ wọ́n tún wọ́n wá wojú ara wọn àlejò ìpàdé àwọn wíwèrè eléyìí kíní kan wọ́n sọ pé tọ́wọ́ bá fi announce sí bàbá mi ta torí wọ́n á lu ṣe nígbà tó wá ní top prize goes to Adéọlá Odùtọ́lá college àwọn ní àwọn tí wọ́n kọ́ lẹ́sẹ̀ sọ́dà pé bọ̀bọ̀ yìí òun ló mọ̀ ẹgbẹ́ ìmọ̀ fọ́ọ̀sì second prize goes to bí AGGS àbí kíní kan ṣe nígbà tó máa ní first prize wọ́n ti mọ̀ pé mi ni wọ́n ti bá mi lẹ́nu gate orí mọ̀ pé jà máa ṣẹlẹ̀ mi ṣe yọ mi yẹ sá lọ nìyẹn o ní gbogbo olùdó ọ̀rọ̀ ṣe ní ilé tí mo gbé lọ ti wá pọ̀ kó tún ti dà lóru o kíní kan kíní kan ṣe nígbà tó wá kọ ní ti tẹ̀ kó àwọn àṣẹ ní ti gangan níbo ọwọ́ ìfà ti bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ tí mo ló ń jó jásí yẹn ẹni tí mo sá fún mo ní yé ọwọ́ ẹ̀ máa jára wọ̀ mí ṣe ní tọ́lọ̀ tó máa jára wọ̀ ẹ̀ bóyá dé lọ́jọ́ ilé ìtura báyìí lásán kò wá jásí tó máa ń máìmù díje òmu wá bọ́ ṣe lè fún lórin mi nìyẹn wọ́n ní kó jó máa ìwé èmi dẹ̀ ti wọnú hall gbogbo ti dójú bò mí bọ́bọ́ ìṣe ń jó máa ìwé nìyẹn ó ń jó máa ìwé kò gẹ́tì bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe kò wá níyì torí kò ṣe Jackson ló jó so Jackson nìkan ló ń sọ ṣáláì ló ń sọ yẹn lórí bàbá ìdè mi náà máa ń lò but nítorí pé ọlọ́run ò fẹ́ kó bíìtì mi ó wá ní kó fóun ní ẹ̀ pé ijó bàbá yẹn náà yẹ dọ̀bí break dance ó jó àwọn ìwà ní ìdìkàlọ́ do ìgbẹ́dẹ̀ ó náà will come now wọ́n sọ pé all invited schools should get ready for their mime competition gbogbo ìró ti bọ́ta èmi dẹ̀ ló yẹ kí mime bí sọ́kà sọ pé time ti lọ pé mi gbọ́dọ̀ mime mọ́ ìgbà tó wá pé gbogbo invited school yẹn bí kò wá mime gbogbo wọn ṣe ìmúra lọ́wọ́ bí sọ wá ní okay o one side attraction from Jebel grammar school so far invited school have not been ready ṣẹlẹ̀ tí mo bá kọ́kọ́ play pupupu pápápákun àtẹ̀ntọ́ wá mime ọ̀dùn dí àgbọ̀n sáwọlé padà ni bí sọ wá wò pé olú fèmù lélẹ̀ ìbẹ̀rẹ̀ sí ń jó máa ìwé nìyẹn o everybody kan dájú bò mí ni tí mo jó tọ́ báyìí lásán àwọn kan wà bá mi pé báwo ló ṣe ń ṣe fèmù yẹn ni mo mú jáde kúrò ní school tí mo mú jáde lọ fi bẹ̀rẹ̀ sí lọ jó kiri birthday party pàtí mo ṣe tán secondary school mo wá ń jó kiri mo ń gbawó ibẹ̀ ni mo ti pàdé àwọn group mi tọ́ni pé kí wọ́n fi fíìmù wọn lọ́wọ́ pé mo ní fíìmù kájọ́ dá group lẹ̀ ọkàn yẹn mo gbé wọ group ijó ni mo kọ́ jó tẹ́lẹ̀ mo wá fi wá yí sórin ìgbà tí mo wá yí sórin tán mo ní pé tábàjọ́ ń ṣe orin papọ̀ àwọn èèyàn máa ń fẹ́ràn mi wọ́n máa ń sọ̀rọ̀ mi jù wọ́n lọ ó ti ń dì lára mo dẹ̀ máa ń mú mọ́ra tàbá wà ló stage bẹ́ẹ̀ tí máa ń kọrin báyìí láfún àti máa tún jó sí so àwọn èèyàn máa ń tú sí mi jù wọ́n lọ kí nìyẹn ti wá dì lára ó ti kọjá bẹ́ẹ̀ àṣepín nìyẹn so bíjọ́ nìyẹn ṣe iBoys 2 so now Boys 2 wow so now taking you again kí tó padà sẹ́yìn díẹ̀ àwọn nǹkan olú jẹ́ pé remarkable lẹ́yìn pé ẹ̀ lè gbàgbé jẹ́ pé tẹ́ bá ń rántí gbẹ̀mí máa ń dùn yín gan pé bọ́ọ̀nà sí ni kó wáyé nìyẹn what are those 1 or 2 memorable sorrows you know. ìgbà tá a kọ́ pín gbàrà torí mi fi ṣe wà yìí kí n máa báyàn ṣe mí kí n máa ń dáyàn tí màá ti máa jọ ń ṣe nǹkan tí bá láì díà mi ní má díà yẹn wá torí mo bìí pé gúrùpù ni wá máa bìí pé àjọ máa ṣe papọ̀ ni ìgbà tó pè pé ká pín mo ṣe rẹ́ǹtì lẹ́sìn gbọdọ̀ ń gbà ẹ̀ bọ́ ipò alẹ́ fún pé ẹ pín mo bẹ̀rẹ̀ kún ni gúrùpù 27 years ta ní over 400 tracks 400 tracks ṣe pé ó wà ń bẹ́ẹ̀ bá tí mo ṣe ṣe ń ṣorin èmi ọkọ̀ ìdí pé ká pín tí kan ní òun lọ ga wèrè kan ẹni tó ní ká pín ẹni tó ní kémi àtòun jọ tó ní èmi àtòun pé ká jọ pín ìwọ ló wá bẹ̀bẹ̀ ló wá bá mi pé o fẹ́ di group fún mi o ṣé ẹni tó wá bẹ̀yàn tó fẹ́ ṣiṣẹ́ lọ́ndà èèyàn sà ṣé ó lè jọ ga èèyàn ẹni tó ní pé ká pín tó wá bá mi pé kí n jọ tó rọ lọ́run pé òun láì kí mo ṣe é ṣe kájọ di group ìwọ ló wá lọ sọ fáwọn Òṣùpá pé wọ́n lọ ga tèmi ẹni tó wá bá mi tó pé fẹ́ mu tèmi lẹ́ lò lẹ́ fi dìde gbà tó dé stage kan mo sọ fún mọ́mí mi mo sọ kí mọ́mí tó kú náà mo ní mọ́mí kì í ṣe bí ṣe rí tẹ́lẹ̀ nílé yìí náà pé mi ń dúró tẹ́lẹ̀ ó máa bo mi ni kí ló wá ṣẹlẹ̀ sí mi bàbá mi wà láyé mo nílé yìí kọjá Wizkid bàbá mo ní fèmù débi pé ọmọ kan wá ọmọ olówó ni wọ́n pọ̀ ọmọ yẹn ní ṣé Yéwándé Òkúsàgà ó dẹ̀ wá sí ilé mi mọ́ mi ta jẹ̀dí wọ́n ta ló mọ́ wọ́n dẹ̀ ta provision lórí ṣọ́ọ̀bù kan ta fi ra manage ọmọ yẹn dìde ìwà mi wá sí lọ́dọ̀ mọ́mì mi ṣàbàṣẹ́ni tó gbénu ilé kan ṣá ṣé mo mọ̀ kan tó jọ 3 bedroom flat ọgbà sọmọ yẹn dé lọ́dọ̀ mọ́mì mi ó lóun fẹ́ appreciate fún mi àwọn ọmọ olówó mọ́mì mi ní kí n má tẹ̀lé lọ́jọ́ ó appreciate fún mi tán aṣọ mọ́ yẹn fẹ́fẹ́ mi ni ká ló wá appreciate fún mi ní ká ṣọ́ọ̀bù mọ́mì ó appreciate fún mi báyìí èmi àti ẹjẹ́ àjọ rìn dé ìyànà pàjá ẹsẹ̀ rẹ̀ bí rẹ̀ àjọ lọ́dẹ ìyànà pàjá
àgbàsádé àná kọjá nílé ilé flat àwọn big house bí ilé yẹn ṣe rí rè bàbá ìlú gọbọ bàbá ìwòsàn Nàìjíríà ó mú mi wọnú staircase wọn yẹn kí mi wọnú ilé kí èèyàn wọnú ilé kí ọkọ rí ní lọ́tọ̀ mo rò bí àwọn tó ń pààyàn ni ló ní kí n wọlé kó sí kankan mo wọlé báyìí mo tún rí yàrá ọ̀tọ̀ mo tún wọlé mo tún rí yàrá mi mo rí píṣọ dáadé ẹ tó faṣọ bò mo wá rò pé àmọ́ ti wọ nígbà tí wọ́n dé yàrá ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní píṣì fún mi òun láìkè mi gan mi ṣe máa ó ní báwo mo ṣe máa ń ṣe jíjó yẹn lọ kí n ṣe mò ń ṣe nǹkan ṣe wọ́n ní ó ní kí n tún jójó yẹn fóun kí n jó ká tó mọ̀ táìmù tí láti wà ní 12:01 mo ní mo ti lọ ní kí n má lọ pé kí n jọ nǹkan bàbá mi sọ̀rọ̀ ẹjọ́ bọ́ sọ fún yín tó kọ di lérò báyìí wọn abala san ó kọ lọ kó sáwọn ó dẹ̀ lọ́yàn gan ó kọ sáwọn gáwọn kan ni gáwọn yẹn wá ṣe pàkà mo wà gbàgbọ́n láàárọ̀ níbo ni mo ní àádọ́ ya wọ́n mi wọ́n ni mo sùn wọ́n mi wá ní téèpù wọn náà fáǹsì mi ló gbé fún mi téèpù yẹn ni máa fi wá rí rìhásì ibi tí fèmù yẹn ní agbára dé téèpù yẹn máa fi ń rìhásì ọmọ yẹn wà dé yẹn gan mi tí rí up till now téèpù yẹn máa fi ń rí rìhásì ìgbà tó wá yá bàbá wà láì tí bá jókòó gbà mí àkọ́ wò pé àbí ṣé ògbó àárọ̀ yẹn lọ ògúsàgà bóun ní ò bá tẹ̀ fẹ́ yín. mi ti níyàwó ọmọ yẹn wá sọ̀rọ̀ kan fún mi náà ó ní kí lọ kọ́lẹ̀ pé you be famous o you are a star ìgbà tí wọ́n á dé stage kan tí bá wà wọ́n wíṣí mo kàn máa ń rẹ́rìn pé fíìmù tí mo sọ fún yìí máa kọjá bẹ́ẹ̀ máa fún láṣẹ kan mo wà pẹ̀lú àtórí ṣe lọ́jọ́ kan àti dàgbàǹgbà yẹn àti ṣèkínní a wà ní pálọ̀ ẹ̀ báyìí mo wá ń jẹ̀bà lọ́wọ́ nínú pálọ̀ ẹ̀ girlfriend àtórí ṣe kan wá èmi ò mọ̀ ẹ mọ̀ pé gbogbo èèyàn ló mẹ́kùn kò ṣe gbogbo èèyàn ló mẹ́kùn kò ṣe gbogbo èèyàn lẹ́kùn mọ̀ girl wá wọlé big girl àṣọ mọ̀ mi ó ti ń gbọ́ pa mi ní secondary school èmi ò mọ̀ pé fẹ́rẹ́ àbẹ́ tó ń gbọ́ pa Davido sí tí gbogbo Davido pa mọ̀ ṣé gẹ̀ àwọn ọmọ tó lọ sí GGS ọlá àwọn only girls yẹn ó ti gbọ́ pa pé màmí tí bọ́ lọ́jọ́ kan ó wá jẹ́ kí fẹ́rẹ́ àtòrí ṣe wá wọ pálọ̀ èmi ò mọ̀ ló wá ní ọ̀ṣà mo ní aṣọ mọ̀ mi ní ó ní ọ̀ṣà mi ṣe nímọ̀ ẹ̀ àtúnṣe wá ní bọ̀dọ̀ tó ní bọ̀bọ̀ yìí kí ló ṣe lọ́dẹ kí ni bọ̀bọ̀ yìí ṣe ní ilé ẹ̀ ó ní bọ̀bọ̀ yìí tẹ́ bá mọ̀ iye àwọn tó fẹ́ bá bọ̀bọ̀ yìí ṣe papọ̀ tẹ́ bá bọ̀bọ̀ yìí ṣe papọ̀ àtúnṣe ní kò yé wọn ó ní ṣe mọ̀ pé ẹsẹ̀kẹsẹ̀ ó dẹ̀ gbé fóònù báyìí ó dẹ̀ pọ̀ rẹ̀ láti London mo rí ọ̀ṣà lọ́dọ̀ àtúnṣe wá dọ́gbọ́n káàmù ẹ̀dá wa wọlé ní ìmọ̀ tọ́jọ́ sọ èmi ṣáà ń jẹ̀bà mi lọ ìgbà tó bá tọ́jọ́ máa bọ́ tà báyìí wọ́n sọ àtúnṣe wá ní báwo ni mo ṣe jẹ́ school mo ní bàbá mi kọ́ bèbè àbí àmì ṣòkòtì fún mi ni mo ní mi dúró mo lè mi ti máa wà ní school báyìí lásán ní dúró school àwà tó yẹ pé àwọn èèyàn máa dúró ẹ̀rọ bọ́ àwọn MC máa dúró tẹ́ ọmọ táwọn mo ní máa jókòó báyìí wọ́n máa tó ráńdì mi báyìí tí wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa bá mi sọ̀rọ̀ báyìí lérò mo ní sóbi ṣe ní school yẹn gẹ́gẹ́ wọ́n béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀ pé àwọn béèrè pé máa tọ̀ Amẹ́ríkà ni mo ní èèyàn lè máa jó lọ bẹ́ẹ̀ èèyàn máa fi kankan kún pé orin ni mò ń kọ pé màtá tó ṣe kan ṣe kò lábò kó kàn ju báyẹn lọ ni àtúnṣe láti wọ́ọ̀gì ni pé mo ní gbé nígbà tí mo wà school mo ní àwọn tí mo ń bá rìn gan bí àwọn ọlọ́fà mi sẹ́yìn gan kò yé mi ó yẹ kí n dàbí bí school ẹ̀gbọ́n báyìí ni torí tẹ́ bá wo péjì mi gbé máa rí ti máa ń kọrin máa jó ni bọ̀ká tó dúpẹ́ fọlọ́run pé ẹ̀mí wà rẹ̀ dúpẹ́ pé àṣì lójú kan mo ti lọ ṣó kan láti sinmi kéèsì rí mi tó dọ̀bálẹ̀ fún mi náà mo kọ́ ẹ̀dọ́sọ́mọ̀ ẹgbẹ̀rún tí ṣẹlẹ̀ wá dọ̀bálẹ̀ fún mi ní legend bàbá sinmi kéèsì ó wà ní péjì mi ní sítọ̀pù mi náà ó dọ̀bálẹ̀ fún mi mo ní èmi náà sáyà dọ̀bálẹ̀ má dọ̀bálẹ̀ fún mi ó ní òun wà secondary school gbà tó gbọ́ endorsement yẹn ká dúpẹ́ fọlọ́run pé ẹ̀mí wà á dẹ̀ ṣe wà nípele ayé wa ò bàjẹ́ a ṣe ń bá wọn tó wúrè ní ayé bá wọn rò ó kàn ju bẹ́ẹ̀ lọ ni ṣé tó náà tí mo sọ fíìmù yẹn ò ṣe kékeré ní gan-an mo bó ṣe jẹ́ rẹ o so tí bá jókòó gbà máa kọ́ rò pé báwo ló ṣe wá rí báyìí èmi tó yẹ pé èyí ń dán ńlá ni mí èmi tó yẹ pé èyí ń dán ńlá ni mí. àtòrí ìkànṣe kan lọ́lọ́run àtòrí ìkànṣe kan náà now mo rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yẹn mú dáhùn kankan mú bẹ̀ aláàrùn kan tí mi dì mú yẹn ni pé. ẹ má bínú sá ẹ tẹ́lẹ̀ ní ìtún tó dùn mí jù ìgbà tó pọ̀ àpọ̀ ká pé yẹn mo ké kì í ṣe pé ayé mi bàjẹ́ o but mo ké pé gúrùpù tá ti ń build bọ̀ tàfi build àfi máa tó wá bèrè mi Òṣùpá wá ní kí n wá máa sọ Saheed wá ní lọ dá dúró kò lè tètè dìde lọ dá dúró nǹkan kan fà ẹ́ sẹ́yìn nínú gúrùpù yẹn lọ dá dúró mo fún ẹ ní ìdọ́dún kan wà yàtọ̀ ìgbà tó dẹ̀ ní kí dá dúró lóòótọ́ ni mo lè ráyè sọ pé mo dá ṣe orin ìgbà tí máa ṣe orin yẹn náà mo ń ké kiri ni ẹ mọ̀ pé tó jẹ́ pé ti wà pẹ̀lú gúrùpù tó jẹ́ máa ń compose ó wá fẹ́ dá ṣe nǹkan máa compose máa dá gé àti máa ṣe lọ ayé mi ho títí tí mo wà lè gẹ́ta ayé ara mi ìgbà tí mo dá dúró mo ṣe wá mọ̀ fọ́sùn tí mo kọ́ ṣe ni òrùka ti dọ́wọ́ màmá mi kan put a smile on your face you are married today tomorrow no more awẹ́lẹ́wà lójú yẹn nu what the Lord is joined together let no man put asunder you are married láti gbà yẹn mo ti bẹ̀rẹ̀ sí kọ́ bọ́ọ̀sì ní gúrùpù yẹn mo ti mọ̀ pé àwọn orin kan wà tó yẹ pé tó bá kọ́ wàá mọ̀ pé ìwọ ló ní mo kọ́ orin kan gbà yẹn náà mo ní because the gallit opportunity má níbo lèèyàn kan fẹ́ gbégbá
tó bá ti wá yá ẹ ní vicinity má ní kí ni dáadáa kó wọ́n fẹ́ dáa tó bí kejì mi yẹn máa ń ṣígbà tẹ́ pé kò dé jẹ́ kankan mo wá ní ṣo ti mọ̀ pé bá dání wáyé ṣe dání tán tí mọ̀ ohun tí kálukú máa jẹ́ èèyàn kan ò lè toró ohun tó fẹ́ bẹ́ẹ̀ nìkan jẹ́ ṣe bí tọ́lọ́run bá fẹ́ àyànmọ́ ògbóògùn farabalẹ̀ ẹja ṣe jẹ́jẹ́ tọ́lẹ̀ mọ̀ pé orílẹ̀ ẹlẹ́jọ́ who God has blessed you think say is not the best among the rest ìyẹn ṣe tán tó máa tẹ̀ ajá mi ló lẹ́rù irọ́ ni pẹpẹ wọ́n pa ọ̀rọ̀ mi lọ́jọ́ tó ti pẹ́ stop blabbing you need acting no flaunting pray to God to give you good blessing without mercy no blessing make your ways to achieve something. Money. Sometimes you gotta play the role of to let them know to fully people fooling you. Because see nobody perfect time of this game. Pray to him to give you back to. Agbélébùú mi máa rẹ mo ti gbé dání. Mo mọ̀ pé mo dé sọkún pẹ̀lú ẹ̀mí yẹn kọ́. Wow. Mo pé kọ́mọ yẹn ké. You need to believe in yourself before people get believe in you. Don't let the devil make you panic. Be careful who you trust and who you tell your problem to. No be everyone wanna see you smiling. But you gotta keep your head, brother. Don't relax. If you wanna make sure things ìgbà t'Ọlọ́run mi parí iṣẹ́ ìtàn wọn dákẹ́. Wọn mọ ohun tó fẹ́ sọ. Wọ́n tún gbìmọ̀ pọ̀ tiraka láti dáṣẹ́ mi dúró wọn bọ̀ lọ́rùn wájú yẹ́yẹ́ kọ̀ọ̀nà kan gbà kan gbé jẹ́ fóríhun ṣe tí ìbá kúrò gbùrùmọ̀ lẹ́kọ̀ọ́ rìn mo yẹ kọ́nà mi ń jábọ̀ lójú mi o mo kò bìlí pé who God has blessed no man can stop bàbá yìí náà gbá àwọn ọwọ́ kan gbá yìí náà ṣe ká máa parọ́ fáwọn àwọn ọ̀dẹ kan bọ́ sí náà máa parọ́ òun parọ́ fáwọn ẹ̀tọ́ èmi tó wá bá mo fẹ́ join group mi ìwọ ló fẹ́ jọ̀gá tèmi sáàdì kọ̀ọ̀kan ó ní ọba tó dóní wá ló ṣẹ̀dá ẹ̀ lẹ́yìn tẹnìkan sì máa jẹ́ nìkan kò sí bóyá ìfẹ́ jẹ́ láyé kò lè dọ́gba dandan nìkan gbọ́dọ̀ ojú kan ó wá ní ó ti di dandan kárọ̀ mọ̀ ṣe ń bí tọ́gà bá wa tẹnìkan apọ̀jù tẹnìkan kò wá sí bóyá ìfẹ́ jẹ́ o láyé kò lè dọ́gba dandan nìkan gbọ́dọ̀ ojú kan ó wá ní ọlọ́run ló lówó ọlọ́run ló lọ́lá ọlọ́run ló là kókó ọlọ́run ló ní ìwà ó dọ́mọṣẹ́ lọ́mọṣẹ́ ẹ̀sán bá tó sọ pé ó dọ́mọṣẹ́ lọ́mọṣẹ́ ó lè ní kó dọ̀gá kò ṣàṣìṣe ó mọ̀ mọ́ ọlọ́run ló ní wa tálíkà tó ń wojú ọlọ́run ló dá bẹ́ẹ̀ kò ṣàṣìṣe ó mọ̀ mọ́ ọlọ́run ló ní wa ní olúlùṣọ́ náà ní olúlùṣọ́ olóhùn fìyàjà aṣọ olúlùṣọ́ lùṣọ́ bíi káṣọ ó fàyà ṣùgbọ́n kàkà káṣọ ọ̀dẹ̀wà tó yá aṣọ dánmọ́rán ó daṣọ ìmúròde kí ní ṣe tó lu òkùnkùn lè ṣọ̀rẹ́ aṣọ bolùbálùṣọ́ ò ta aṣọ dẹ̀ dánmọ́rán olúwalégbóríyìn pé gbà tí mo ṣọ̀rẹ́ aṣọ láṣọ fi dánmọ́rán tó daṣọ ìmúròde so òun lára mi tá a bá jọ dé tó bá bìlì pé ẹni yìí ṣe jù ẹ lọ ẹjọ́ máa dùn kẹjọ́ máa dígí nǹkan kan náà ni àwọn kan tó bá mi nú jẹ́ nígbà mo ké gan-an.